Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí ẹ gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run aṣeyín lọ́ba nítorí ẹ̀yin ni Ọlọ́run wa. Igi lẹ́yìn ọgbà wa àti òpó tí ó mú ayé wa dúró, aṣeyín lọ́ba, ògo ni fún orúkọ yín torí pé a tún rí ọjọ́ mìíràn nínú oṣù ìkọkànlá, ògo ni fún orúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Ire ayọ̀ ìbùkún àìkú baálẹ̀ ọ̀rọ̀ kó rú fún wa ní èní ní orúkọ Jésù. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ 22 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé pa kùdìẹ̀kudiẹ náà apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni kí ẹ má sì fi àyè fún èṣù. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Nítorí náà, bí a ti fi àwọsánmọ̀ tí ó kún báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan o, àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù sá eré ìje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹni nítorí ayọ̀ tí ó gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébú láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ṣàárò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀, kí a má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín, kí àárẹ̀ sì mú yín. Ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. Ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé, ọmọ mi, má ṣe aláìnáání ìbáwí Olúwa, kí o sì ṣe ìrẹ̀wẹ̀sì nígbà tí a bá ti ọwọ́ rẹ̀ bá ọ wí. Nítorí pé nígbà tí Ọlọ́run fẹ́, òun ni ó ń bá wí. A máa na olúkúlùkù ọmọ tí ó ń gbà. Ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí. Ọlọ́run ń bá yín wí bí ọmọ ni o. Nítorí ọmọ ni ń bẹ tí bàbá ọmọ wo ni ó ń bẹ tí bàbá rẹ̀ kì í bá wí. Ṣùgbọ́n bí ẹ̀yin bá wà ní àìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni yín o. Ẹ kì í sì ṣe ọmọ. Bí ẹ̀yin bá wà ní àìní ìbáwí, ọmọ àlè ni yín o. Ẹ kì í sì ṣe ọmọ. Ọlọ́run kò ní ṣe wá ní ọmọ àlè lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní. Nígbà tí o bá fẹ́ bá olúborí jà nínú ìjà ẹ̀ṣẹ̀, ohun àkọ́kọ́ tí o fẹ́ mọ̀ ni bí o bá ti ṣèṣe rí. Tí o bá fẹ́ bá jà, o lè gbà ní ọ̀gangan ibẹ̀ láti lè ní kí agbára rẹ̀ kí ó dínkù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Nígbà tí èṣù bá fẹ́ mú olúborí wálẹ̀, yóò wá ibi tó kù díẹ̀ sí jùlọ nínú ẹni náà, yóò sì máa lépa ibẹ̀ títí olúborí náà yóò fi ṣubú lulẹ̀. Ìdí nìyí tí o kò fi gbọ́dọ̀ gba àìlera kankan nínú ayé rẹ, nítorí èṣù yóò gbójúlé ní o. O gbọ́dọ̀ bá gbogbo kùdìẹ̀kudiẹ náà jẹ́ o, kí o sì pa á run kúrò nínú ayé rẹ. Ọdẹ kan lọ sóko ọdẹ, ó sì pa àmọ̀tẹ́kùn ńlá kan. Ó sì tún rí àmọ̀tẹ́kùn kékeré. Ó sì pinnu láti gbé e padà lọ sí abúlé nítorí ó jọ ohun tí kò lè pani lára rárá. Àmọ̀tẹ́kùn kékeré náà bẹ̀rẹ̀ sí ní dàgbà o. Ó ń bá àwọn ọmọ ọdẹ ṣeré nínú abúlé. Ọmọ ọlọ́dẹ náà sì ni ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Lẹ́yìn ọdún díẹ̀ sí, àmọ̀tẹ́kùn mú kí ọmọ ọdẹ yìí kí ó gùn ún lọ sọ́nà odò abúlé. Ọmọkùnrin náà ṣubú, ó sì fi ẹsẹ̀ bò. Àmọ̀tẹ́kùn náà ó fẹ́ láti ran ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́.
ó fẹ́ ba lá ẹ̀jẹ̀ tí ó wà ní ẹsẹ̀ ọmọ náà. Adùn ẹ̀jẹ̀ yìí ni ó dùn mọ́ Àmọ̀tẹ́kùn yìí o, tí ó fi mú ọmọdé náà, tí ó fi pa ọmọdé náà jẹ. Olùfẹ́, bí o kò bá pa Àmọ̀tẹ́kùn inú ayé rẹ báyìí, yóò pa ọ́ tó bá yá o. Àbàwọ́n kékeré náà, ìbínú kékeré náà, tàbí ìfẹ́kúfẹ̀ẹ́ yóò padà pa ọ́ o, bí o kò bá pa nínú ayé rẹ nísinsìnyí. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún un wá, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba àjàrà jẹ́, nítorí àjàrà wà ní ìtànná. Orin Sólómọ́nì orí ìkejì ẹsẹ̀ ìkarùndógún. Kò ní ṣe iye àwọn ìwà gidi tí o ní tàbí tí o ṣe lágbára tó nínú ẹ̀mí. Bí kùdìẹ̀kudiẹ kan ṣoṣo bá wà, ó lè pa ọ́ run pátápátá. Àbàwọ́n kékeré máa ń ba nǹkan funfun jẹ́ ni o. Ìwé Hébérù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní. Ó sọ pé kí a pa gbogbo ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a pa tì sí apá kan, kí a bá lè súré ìje Kristẹni ní àṣàyọrí. Eré ìje yìí àṣàyípo ni o. Nínú eré àṣàyípo, gbígbé ohun tí ó fúyẹ́ jù lọ lè mú kí o kùnà o. Ní kété tí Èṣù bá rí pé òun gba kùdìẹ̀kudiẹ yẹn kúrò, ó mọ̀ pé òun ti ní ayọ̀ ńlá tí yóò lò láti mú ọ wálẹ̀ o. Nígbà tó bá yá, má ṣe fún un ní ààyè rárá o. Pa kùdìẹ̀kudiẹ náà lójú ẹsẹ̀. Pa kùdìẹ̀kudiẹ náà kúrò nínú ayé rẹ lójú ẹsẹ̀. Kókó ọ̀rọ̀: kùdìẹ̀kudiẹ tó kéré jù lọ nínú ayé rẹ ó lè dá ọ lẹ́kun láti wọ ìjọba Ọlọ́run. Pa kùdìẹ̀kudiẹ náà nísinsìnyí. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí o. Tó bá dénú ẹ̀ á dodidi. Nítorí ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n, afẹ́fẹ́ ní ń gbé lọ. Olúwabùkọ́lá lórúkọ mi. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti pa gbogbo kùdìẹ̀kudiẹ tó wà nínú ayé wa, láti pa kúrò ní orúkọ Jésù. Ó dàbọ̀.